níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹ́ o, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún gbogbo ọ̀rọ̀ òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Adabiyatun